ẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ nílé ayé àwa ẹ̀dá láti pilẹ̀ ẹ̀ṣẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kò jẹ́ tuntun. Ìbùkún Olúwa Ògúndèjì Dorcas Ọpẹ́yẹmí ló ń ṣọjọ́ ìbí tòní Emila òní dúpẹ́ sí. Ọpẹ́ yọ Elédùmarè ọba tó fi mọ́ ṣàgbéjì ara àárín ìrùn àlá o ọba mi tó mọ púpọ̀ nínú ìmọ̀ ìjìnlẹ̀. Okú oríire okú ọjọ́ ìbí tòní o ní tọ́jú kú o sì ní mọ̀nira. Ìbànújẹ́ ò ní wọlé tù ẹ́ wá o sì ní mọ̀ṣì. Àkàlàmàgbò ní sí láìlẹ́gbẹ̀rún ọdún láyé bẹ́ẹ̀ ẹyẹ gúnugún kì í kú léwe wàá fọwọ́ páwù wàá fèrègì tóbi. Ìwòye àmọ́dún a ò ní mo sàárè rẹ lọ́lá Olúwa o ní dẹni ẹ̀dá ń fètì ẹ̀gọ̀ pé. Ó ti yẹ ẹ lọ gbẹ́nu dákẹ́ ẹgbẹ́ aláyọnu sọ. Ọmọ ológe ti gòkè àrà ó ti rọ́nà lọ. Ìbùkún Olúwa ó ti yẹ máa mújọ ọpẹ́ sí Elédùmarè ọba ògo ọba tó dá ọ sí. Ọ̀pọ̀ ènìyàn ló fẹ́ ṣerú èyí tí wọ́n ò sí láyé mọ́ a ò fi yọ̀ wọ́n a fi gbórúkọ Elédùmarè ọba ògo ká ní ó ti yá o máa gbé bọ́ọ̀lì sédùmarè. Ó káre ọmọ ọ̀dọ̀mọ̀fín ọmọ onílẹ̀ ọmọ aníyàn níyìn lóko ọmọ aníyìn níyàn ọmọ yán ta jẹkùn lẹ́ẹ̀kan ọmọ yán jà lóko àdàbà ńlá wọn kàkà kó jẹ̀kọ sùn ọmọ odó iyán ló ń pọ́lá ilẹ̀ ọmọ yán jà lóko àdàbà ńlá wọn okú oríire àṣẹ ń ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe èrè òní mọ̀ṣì. mẹ́bọ́dọ̀ ọdún ní sẹ́gbẹ́rúwé ojoojúmọ́ ayé lórí tẹ́ǹgbẹ̀mọ́ kẹ́ra ó lé. Ọpẹ́yẹmí Ògúndèjì ọdún òsì ní dẹ́gá má ṣe rọ́mọ obì lórí àti ẹ̀kọ́ pẹ́kọ́rin kése igba ọdún kan ní ṣe láṣẹ Èdùmàrè. Bí ó bá wá bí léèrè wípé ta lẹni tó ń kọrin ewì yìí ẹ jẹ́ kó yé wọn pápá Olúwají yín ni ọ̀dọ́mọdé akéwì ìgbàlódé táráyé ń wí o àjànàkú tó mi gbó títì láàjì.